ìbà ìbà rẹ olódù ọmọ àrè alábálá tó ṣọlé ayéró Olódùmarè ọlọ́run àgbà ọba tá a wọ́jọ orí rẹ̀ tá ò rí kà wọ́n ní kọ̀ǹpútà ò lọ́jọ́ ìbí Olódùmarè ìgbésí ayé ayérayé lọ́lọ́run mi ọba àṣọ tí jẹ́ èmi ni má ṣe bẹ̀rù ẹ̀kẹrin nínú náà lérú ẹ̀kẹta nínú túbú ẹ̀kejì nínú òkèlè òtò olúwa ẹni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù ó mú mi lọ sí àwọn ọmọdé dákẹ́ rọ́rọ́ ó ń tu ọkàn mi lára ó mú mi lọ sípa ọ̀nà òdodo rẹ̀ nítò ó tọ́ bẹ́ẹ̀ mi tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ Olódùmarè wà pẹ̀lú èmi àdìtú ọ̀run Olódùmarè ọ̀gọ́ rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n ń tù mí nínú ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá mi gbogbo ìwọ da òróró lé mi ní orí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú báyìí náà ni ọmọ tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé mi gbogbo èmi ó sì máa gbé ilé Olúwa láì àti láíláí àmín tó. Olódùmarè 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 o ìbà rẹ o ìbà rẹ o ìbà rẹ Olódùmarè. tó mo dé lónìí o èmi ọmọ yáyàn fẹ́ yín olólùfẹ́ yín náà ni mo tún dé lónìí mo dé kólókó ọmọ lè roko mo tún dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀run Olódùmarè pátápátá mo kí gbogbo yín o ẹ̀kú bẹ́lẹ́dùn láti pé orí mo kí yín lọ́ọ̀dẹ̀ tẹ́ ẹ tí ń wò mí yìí láṣẹ Èdùmàrè ìgbóná ò ní wọnú ilé yín wá gbogbo ojú tí ń wò mí lónìí ojú yóò ní relédè yìí etí tẹ́ ẹ ṣèfé ń gbọ́ mi etí yóò ní fọyà gbẹrẹgẹdẹ bí owó aṣọ láṣẹ Èdùmàrè èmi ọmọ yáyàn fẹ́ yín olólùfẹ́ yín náà ni àdìtú ọ̀rọ̀ ó yẹ dákun ẹ̀yin olólùfẹ́ mi ẹ wá nǹkan fìdílé èmi ọmọ yín náà ni mo tún dé tó ṣáàgbà débi tá a bọ́rọ̀ dé lórí ọ̀rọ̀ ìlú Ìgbókíà tá a wà gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kò tún òjíire mo kí gbogbo yín ẹ kú gbẹ́lẹ́dùn wá ti gbé orí lórílẹ̀-èdè Nàìjíríà ẹ kú suffering and smiling lórílẹ̀-èdè Nàìjíríà láṣẹ Èdùmàrè òmìnira tiwọn Olódùmarè ó fi lé wa lọ́wọ́ mo kí yín jákèjádò gbogbo ilẹ̀ àgbáyé pátápátá gbogbo ẹ̀yin ọmọ aládé ṣe é mọ̀ pọ́mọ aládé ni wá àwa Yorùbá kò tún òjíire ara àwọn nǹkan àmì ìdánimọ̀ wa nu ara àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé wa nu tí wọ́n ti ń gbàdúrà kó parun kò sì ní parun láṣẹ Èdùmàrè àwa lọmọ aládé àwa là ń dádé jákèjádò gbogbo àgbáyé mo kí gbogbo yín o ẹ kú bẹ́lẹ́dùn wá ti pé orí àwọn Yorùbá ni wọ́n lọ tí wọ́n bọ̀ wọ́n sọ pé ẹni bá kọ̀ tí ọ̀kẹ́ni kò lé ọ̀ǹtọ̀ọ̀hún náà ó ti pàdánù káàbọ̀ ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò gbogbo àgbáyé gbogbo ẹ̀yin tẹ̀ láǹfààní láti máa wò mí báyìí mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú àjálẹ́ ní gbogbo pété kékeré mi bá ti bá yín àti àsìkò tí ẹ bá wà lápá mi tí ẹ wà níbẹ̀ hùn mo kí yín ẹ kú bẹ́lẹ́dùn wá ti pé orí tó mo dé lónìí mo tún dé kólókó ọmọ lè roko mo tún dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo pè yín o mo pè yín ó yá ẹ wá jẹ́ mi ní ìhò tèmi ẹ tara ṣàṣàṣàṣà kẹ wá gbọ́ mi kẹ sì wá jẹ́ mi wọn ò pè yín fún kú wọn ò sì pè yín fárùn ẹ dákun ṣe é mọ̀ pé Yorùbá ló lọ tí wọ́n bọ̀ wọ́n sọ pé bí ọ̀bá nídìí obìnrin èyí dédé jẹ́ kó mólú àfẹ́yí tí ọba sanwó owó kọ èmi ọmọ yín náà ni mo tún pè yín lónìí mo pè yín o lórí ọ̀rọ̀ Ìgbókíà náà ni ṣé ẹ gbàgbé ibi tá a bọ́rọ̀ dé lórí ọ̀rọ̀ ọ̀hún tá à ń pè nílùú Ìgbókíà lógùn stéètì apá kẹta ńlá bẹ̀rẹ̀ báyìí à ń ṣọ̀tàn ló Ìgbókíà ní fẹ́rẹ́ńjógé ni àwa ò ṣọ̀tàn náà délẹ̀délẹ̀ àmọ́ a fẹ́ sí amúlérèfé fún yín kẹ́ ẹ lè mọ bí ọ̀rọ̀ Ìgbókíà ṣe jẹ́ bí wọ́n ṣe délùú Ìgbókíà nínú apá kejì ṣé ẹ gbàgbé pé àti sọ pé bí wọ́n ṣe dé Ìgbókíà Èrékìtì ni wọ́n dé gbẹ̀yìn ibẹ̀ ni wọ́n ti wá sí Ìgbókíà ibi tá a sọ̀rọ̀ wa dénú lásìkò púpọ̀ n ò sì ní dá yín lágara torí ibi tá a ń lọ ó pọ̀ àwọn kan ń bẹ tí wọ́n ń pè ní ìdílé ọ̀tẹ̀níbọ̀tẹ̀mọ́lẹ̀ royal family ní ìlú Ìgbókíà ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá láǹfààní láti mọ bóyá olórí ilé yìí àbí ọ̀kan lára àwọn tó jọ mọ ilé yìí ẹ dákun mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè
mo ti ń wá fóònù nọ́mbà wọn. Ó náwọn kankan tí mo fẹ́ gbà láti ẹnu wọn, ṣùgbọ́n wọn ò tí ì láǹfààní láti lè bá wọn sọ̀rọ̀, mo sì fẹ́ bá wọn sọ̀rọ̀. A gbọ́ pé àwọn gangan baba ńlá tiwọn Adéníran Sípàọlá, òun gangan ló gbé adé wá láti Erékìtì Ìjàrun. A sì gbọ́ pé àwọn gangan ni the first ruling house ní Ìpókíà, àwọn tá à ń pè ní Sípàọlá. Wọ́n sì lọ́mọ kan tó jóbìnrin, ọmọbìnrin wọn ọ̀hún òun ló gbé adé tó gbé lọ sí Ìdodo, tó lọ lọ́kọ ní Ìdodo. Ó lọ gbé adé lọ́kọ ní Ìdodo ni. Ṣé ẹ mọ̀ páwọn tó bá níbẹ̀ wọn yéé ṣọmọ ọba, àmọ́ òun ọba ni, obìnrin ló sì jẹ́. Ọmọbìnrin Sípàọlá yìí ó lọ gbé adé, ó lọ gbé lọ́kọ ní Ìwàyè Ìdodo ni. Ìtàn fi yé wa pé Sípàọlá òun ni the first ruling house ní ìlú Ìpókíà. Ọmọ wọn obìnrin òun ló gbé adé lọ lọ́kọ ní Ìwàyè Ìdodo. Ẹ má gbàgbé páwọn kan ni wọ́n gbé adé wá láti Erékìtì Ìjàrun. Àwọn baba ńlá wa Adéníran Sípàọlá, àwọn gangan ni wọ́n gbé adé wá láti Erékìtì Ìjàrun. Ṣé ẹ gbàgbé pé Erékìtì Ìjàrun la sọ pé aginjù tí wọ́n lọ gbẹ̀yìn kó tó di pé wọ́n tún tẹsẹ̀ mọ́rìn tí wọ́n fi gba aginjù tó jẹ́ pé ń gbé akọnimẹ̀ tá à ń pè bẹ̀ ní Ìpókíà lónìí kí wọ́n tó gbabẹ̀ lọ, kí wọ́n tó wá débẹ̀, kí wọ́n tó wá tẹbẹ̀ lọ. Nígbà tí wọ́n sì débẹ̀, a sọ fún yín àwọn tí ó ṣẹlẹ̀. Wọ́n mú kinní wọn, wọ́n jù ú sílẹ̀ báyìí. Nígbà tí wọ́n jù ú sílẹ̀, a sọ pé ẹyẹ fò ó sì balẹ̀ lórí. Ní èyí tó jẹ́ pé ìtumọ̀ eléyìí ni pé àṣẹ ibi tí Olódùmarè tó fẹ́ kẹ́ ẹ tẹ̀ ló sí leléyìí. Wọ́n sì tún gbé fá wọn, wọ́n gbé fájanlẹ̀ gbà. Ifá sì fi yé wọn pé ibi tẹ́ ẹ fẹ́ tẹ̀ ló sí, ibi tẹ́ ẹ ń bọ̀ gangan, tẹ́ ẹ fi rìn ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò, tẹ́ ẹ fi lọ sífẹ̀, tẹ́ ẹ lọ sọ́yọ́, tẹ́ ẹ lọ Èkìtì, tẹ́ ẹ lọ sí ìsàlẹ̀ Èkó lẹ́kọ̀ọ́, tẹ́ ẹ kó lẹ́kọ̀ọ́, tẹ́ ẹ tún gbọ́kọ̀ orí omi, tẹ́ ẹ tún gbabẹ̀ wá sí Bàdágìrì. Gbogbo bẹ́ẹ̀ ti kọjá lórí odò Bàdágìrì nígbà náà tí ó sì tí ì sí Bàdágìrì ńbẹ̀. Ṣé ẹ gbàgbé pé mo sọ páwọn kan ni wọ́n gbádé wá láti Erékìtì Ìjàrun? Àwọn baba ńlá baba wọn ni, àwọn ni wọ́n gbé adé wá láti Erékìtì Ìjàrun. Èèyàn adéṣẹ̀mbáyé tí ń bẹ ní Ìpókíà, adéṣẹ̀mbáyé kan ṣoṣo tí gbogbo Ìpókíà gbójúlé tí wọ́n gbọ́kàntẹ̀, àwọn kan ni wọ́n gbé wá tí wọ́n sì gbé dé Ìpókíà. Adéníran Sípàọlá ló gbádé wá láti Erékìtì Ìjàrun. Àwọn èèyàn gangan ni the first ruling house ní Ìpókíà. A sọ fún yín, a ní the first ruling house ní Ìpókíà òun ni Sípàọlá. Lẹ́yìn èyí, ìtàn fi yé wa pé ọmọ wọn obìnrin òun ló gbé adé tó lọ fi lọ́kọ ní Ìwàyè Ìdodo. Ṣé ẹ mọ̀ pé kò sí bóbìnrin ṣe fẹ́ lọ́lá tó nílé ayé, kò sí bó ṣe fẹ́ lówó tó, gbogbo ìrìn àjò ẹ̀ náà ilé ọkọ ni ó parí ẹ̀ sí. Àmọ́ gbọ́ tíjọ́ ọmọ ọba ńkọ́ tó sì ládé lọ́wọ́, tó jẹ́ pé òun la lè sọ pé ó tún dàgbà tádé tún kàn, tádé ń bẹ lọ́wọ́ rẹ̀, yóò rè lọ́kọ náà ni. Nígbà ó sì fẹ́ lọ́kọ, ó lọ lọ́kọ nínú ìdílé àwọn Ìwàyè Ìdodo, nínú ìdílé Ìdodo, ibẹ̀ ló ti lọ lọ́kọ. Nígbà tó dọ̀hùn, òun ló gbé ara ọlá, ló gbé lọ sí ìdílé wọn, ìdílé àwọn Ìwàyè Ìdodo. Nígbà ó débẹ̀, kìí ṣèdílé ọba làwọn yún, ó débẹ̀ bí ọmọ ọlá, bí ọmọ ọba ni. Àmọ́ àwọn tó bá ń bẹ̀, ṣe mọ̀ pé wọn àyè ṣe ọmọ ọba, àwọn àyè ṣe ọba, wọn ò jọba ní Ìwàyè Ìdodo, àmọ́ òun ló gbádé ńlọ́lọ́ fi lọ́kọ ńbẹ̀. Ṣé ẹ mọ̀ pé bọ́ bá sì ti bímọ síbẹ̀, ọmọ òun náà ọ̀dọ̀mọba nù, ọ̀dọ̀mọ lánù. Ọmọ tó ń bí kìí ṣàwọn tó bá ń bẹ̀ ní ìran ọba, àmọ́ ọmọ tó bá ti bí ọmọ ọba ni, ẹ̀jẹ̀ ọba ń lọ ibi. Ní Ìwàyè Ìdodo tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, a gbọ́ nínú tàn pé ọba 5 ló ti jẹ ní Ìwàyè Ìdodo. Wọ́n dàkọ wọn fún yín. Ọkọ obìnrin tí mò ń sọ yìí pọ́ gbádé ó lọ fi lọ́kọ ní Ìwàyè Ìdodo. Adéníọlá Ọ̀rọ̀dọ́ òun ló kọ obìnrin náà, Adéníọlá Ọ̀rọ̀dọ́. Lẹ́yìn Adéníọlá Ọ̀rọ̀dọ́ tó gbé adé wá lọ́kọ ní Ìwàyè Ìdodo tó jọba ń bẹ̀, ìyún ọba obìnrin ni. Lẹ́yìn ìyún, Adélẹ́yẹ tún lẹni tó tún jọba ní Ìwàyè Ìdodo.
lẹ́yìn ìyún ńlọ́wọ́ kan dodo bí òkè lẹ́yìn dodo bí òkè lọ́wọ́ kan Oyèlẹ́gbin ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀ lẹ́yìn ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀ ìyún lọ́wọ́ kan Ọ̀ṣìngín Gbàdàmọ́sí ẹni tí wọ́n ṣèṣe lọ mú Gbàdàmọ́sí gan nígbà tí Ọ̀ṣọ́mọyè ńlẹ̀ ni torí láṣẹ ni wọ́n ti lọ mú wá pé kó wá jọba. ìtàn ṣèfìyẹ wá pé ẹni tí ìrandíran ẹ̀ tí ọba ti wá láti ṣípa ọlá ẹ má jẹ́ ń tàn yín eléyìí èso ọmọ ọba. wọ́n sọ ìdí tí wọ́n fi ń pe Ìkẹ́mọ níkẹ́mọ gangan ṣé ẹ mọ̀ pa àsọpọ̀ ọmọbìnrin Ọọ̀ni Adéríọ̀nlá Ọ̀rọ̀ọ̀dọ́ eléyìí tó lọ jọba tó gbé adé Adéríọ̀nlá Ọ̀rọ̀ọ̀dọ́ eléyìí tó gbé adé tó lọ fi lọ́kọ. nígbà tó bá ń bẹ láàfin tó jọba obìnrin ni tó sì ti bímọ ṣé ẹ mọ̀ ni wọ́n wá rò pé ọba odidi kábíyèsí ọbabìnrin kò gbọdọ̀ wà lórí ìtẹ́ kó tún máa tọ́mọ lórí ìtẹ́ ṣé ẹ mọ̀ pé orí ìtẹ́ tẹ̀ ń wò ó agbára ń bẹ ń bẹ ó sì láwọn nǹkan kan tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ máa ṣe ó sì láwọn tí wọn ò gbọ́dọ̀ máa ṣe níbẹ̀ lórí ìtẹ́ ni wọ́n wá rò pé kábíyèsí àfiyèsí o ìbá dáa ká wábì kan fún yín tó jẹ́ pé tí lọ́ọ́ máa tọ́jú ọmọ tí ọ̀nà jẹ́nu ààfin yìí àmọ́ bí wọ́n bá ní àwọn ní tí wọ́n fẹ́ yanjú bí wọ́n bá láwọn ìjà láàrin ìlú tí wọ́n fẹ́ pẹ̀tù sí tí wọ́n kó wá sáàfin àbí tẹ́ ẹ bá fẹ́ pàṣẹ ẹ wá sáàfin ẹ jókòó sáńpé sórí àpèrè àwọn baba ńlá yín ẹ pàṣẹ tẹ́ ẹ bá fẹ́ pa àmọ́ bẹ́ẹ̀ bá ti ṣe gbogbo eléyìí tán ẹ tún padà síbi tí àwa tá a ṣe lọ́jọ́ fún yín tẹ́ ẹ ti ń tọ́jú ọmọ yín. kò sì ní dá kí kábíyèsí kó máa dájọ́ pẹ̀lú ọmọ lọ́wọ́ lórí àpèrè. Èbè tí wọ́n wá fún kábíyèsí eléyìí ọbabìnrin yìí kò ti jìnnà náà síbi tí ìwàyè ìdodo tá à ń pè ní agboolé wọn níwàyè ìdodo. tó wọ́n wá wo bí sùnsùnsùn pé ibi tí wọ́n wá fún kábíyèsí yìí tí wọ́n ti ń tọ́jú ọmọ níbẹ̀ wípé kí náà porúkọ rẹ̀ ṣe mọ̀ pé wọ́n lọ kẹ́ ọmọ níbẹ̀ ni wọ́n wá ń pè bẹ̀ ní Ìkẹ́mọ pé ibi tá a ti ń kẹ́ ọmọ ọlá tá a ti ń kẹ́ ọmọ olókìkí ibẹ̀ ni wọ́n ń pè ní Ìkẹ́mọ. ìkẹ́ ọmọ tí wọ́n ti ń tọ́jú ọmọ tí wọ́n ti ń kẹ́ ọmọ ńlọ́wádìí Ìkẹ́mọ lónìí. ṣé wá ráwọn ogun kẹrin tí ń jọba nílùú Òpókíà táwọn ń pè ní Dàpálẹ̀. àwọn Dàpálẹ̀ yìí a sọ fún yín nínú ètò tó kọjá lọ pé ibi tí wọ́n ti ń ṣeré ọwọ́ tí wọ́n ti ń tayò tí àwọn ọ̀dọ́ lóríṣiríṣi àwọn àgbàlú ọ̀dọ́ tí wọ́n ń bẹ́ńbẹ̀ tó jẹ́ pé wọ́n ti máa ń dàpárá lóríṣiríṣi tí wọ́n ti máa ń ṣeré ayò wọ́n sì fẹ́ fi oyè ta wọ́n lọ́rẹ níbẹ̀ náà pé káwọn náà ó wà nínú ìrántí ọmọ ìjọba nílùú Òpókíà. ṣé ẹ mọ̀ pé bàbá ṣì ń tayò nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire oríṣiríṣi àrà la máa ń dá oríṣiríṣi ọ̀rọ̀ ní máa ń bọ́ lẹ́nu oríṣiríṣi àwọn èdè táwọn olóyìnbó ń pè ní slangi ní máa ń jábọ́ lẹ́nu wọn gbà wọ́n bá ti ta ẹmu ságbárí tán tí wọ́n ti fẹ́ràn ẹ̀gbẹ́ ṣe tí wọ́n sì ń tayò ọmọ gbọ́ lágbájá gbà wọ́n gbára wọn nítan pé ó yá táwọn mi jà ẹ́ Dàpálẹ̀. tó wọ́n wá sọ eléyìí ní Dàpálẹ̀ òun ló mú ọkọ̀ yìí jáde nínú tàn tó ṣòlù Òpókíà ó wà ńbẹ̀ pé ẹnikẹ́ni àbọ̀bàkọ́ba tó bá ti jáde tí ọba ti jáde láti ọ̀dọ̀ Ṣípẹ̀ọlá ẹ má jẹ́ ń tàn yín fẹ́ẹ̀kì ayédèrú kábíyèsí ni ayédèrú ọba nítorí páwọn gangan ni wọ́n gbàgbé ìṣẹ̀ǹbáyé ni wọ́n gbé wọlé àwọn ni wọ́n wá láti Rékìtì tí wọ́n gbàdé yìí wá ọkọ̀ ojú omi la gbọ́ pé wọ́n wọ̀ṣẹ́ mọ̀ pé ńgbà náà lọ́hùn-ún gbogbo bí aginjù ni gbogbo bí tí wọ́n ti ń rìnrìn àjò yìí àwọn aginjù ńlá tí ń gbákọ̀ nẹ́mìnì omi ṣe ń bẹ bí wọ́n bá rìn láti Èkó tí wọ́n rìn wá sí Bàdágìrì àbí wọ́n rìn dẹ́pọ̀ kí adé gbogbo bí tí wọ́n lọ nípasẹ̀ omi ni wọ́n lọ nípasẹ̀ omi bí wọ́n bá débì kan tó jẹ́ ìyàngbẹ̀lẹ̀ tó lọ ṣú àdàdà ìbáwá jáginjù ńlá wọ́n sọ̀kalẹ̀ wọ́n sì túlẹ̀ níbẹ̀ wọ́n tẹ̀bẹ̀dó bí Ifá wọn bá ti sọ fún wọn pé kèé ṣe bẹ̀ ni wọ́n ń lọ wọ́n wàá ṣe kinní kan wọ́n fẹ̀yàn kan síbẹ̀ pé ìwọ ọ̀yá máa ṣalákòóso lórí àwọn ibi tá a ti wálẹ̀ yìí
ilẹ̀ tá a tù yìí àwọn ilé tá a ti kọ́ ìwọ ọ̀yá máa ṣalákòóso lórí gbogbo ẹ̀ pátápátá. Àwọn yìí náà ó sì máa bí sí wọn mọ̀ rẹ̀ sí àwọn ilé yìí. Àwọn ẹ̀gbọ́n àtàbúrò tá a sọ̀rọ̀ nípa wọn wọn ó tún bẹ̀rẹ̀ ìrìn àjò wọn mú ìrìn àjò wọn pọ̀. A sì gbọ́ nínú ìtàn pé gbogbo nǹkan tí ń bẹ nípò kí a pátápátá tí wọ́n fi ń ṣagbára nílẹ̀ Yorùbá láyé jọ̀hún tí wọ́n kó wá láwọn nǹkan baba ńlá baba wọn. A gbọ́ pé ọ̀dọ̀ àwọn ìdílé ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀ ní Ṣípàọlá ló wà. Idà tí wọ́n fi lànà láti ibi tí wọ́n ti ń gbádébọ̀ láti Rékìtì ọ̀dọ̀ àwọn Ṣípàọlá ló wà. Àmọ́ nínú ìtàn fi yé wa pé bí adé ò bá sí níbi tó yẹ kádé wà nípò kíá ẹ má jẹ́ ń tàn yín, kò sí bí lù sí Pòkíà ṣe fẹ́ rójú, kò sí bó ṣe fẹ́ ráyè. Àbájọ tó jẹ́ pé suffering and smiling lọ́pọ̀lọpọ̀ ń ṣe ní Pòkíà. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ ní Pòkíà pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní Pòkíà tẹ́ wa lọ́rùn. Èmi mọ̀ pé owó ní sọ̀rọ̀ kì í ṣàwọn tòrá sì ṣètò débẹ̀. Gbogbo àwọn evidence ẹ̀ làwa ti ní lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́yìn olólùfẹ́ mi ṣe mọ̀ mí. Bí n bá sọ pé iná ń jó lórí omi, ẹ dákun ẹ sọ fẹ́mi àdìtú ọ̀rọ̀ pé ń lọ kéèrú rẹ̀ wá, wọn ó sì lọ rè kéèrú rẹ̀ wá fún yín. Ẹ má jẹ́ ń tàn yín, gbogbo ẹ̀yin afọbajẹ tẹ́ ẹ ti gbà bọ̀dẹ̀ nílùú Pòkíà. Gbogbo yín pátápátá lẹ́ sì gbóòórùn ara yín. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. Ẹ lè máa wò mí pé wọn ò ju kékeré báyìí lọ, àmọ́ Olódùmarè o, Olódùmarè tó fi ti ń gbé náà mi síbẹ̀ tó sì jẹ́ pé kò sí nǹkan kan téèyàn kankan lè ṣe àfẹ́ńbámọ̀ pé òun ju Olódùmarè lọ. Mo sọ fún yín, ẹ ń bá mọ̀ pé òun lè tọ́ Olódùmarè láyà, tó mọ̀ pé òun lè fẹ́ nǹkan ṣe Olódùmarè, ẹni kó wá ṣe bí ṣáwọ̀, ẹni kó wá ṣèkà ṣáwà. Àmọ́ bí bẹ́ẹ̀ bá kọ́ onítọ̀hún ó sì dèrò lẹ̀ ní tẹ̀bí tara tìlétìlé tayàtọ̀ ọmọ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti torí owó tẹ́ ẹ ta àwọn èèyàn yín lọ́pọ̀, gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ ti jẹ dòdò tẹ́nu yín ò sì lè ṣòdodo mọ́ nílùú Pòkíà, gbogbo ẹ̀yin àgbààgbà tó jẹ́ pé ẹ fi àgbàlagbà ara yín ẹ fẹ́ fi ba ọjọ́ ọ̀la àwọn ọmọ tí ń bọ̀, àwọn àrọ́mọdọ́mọ yín ẹ sì fẹ́ fi bàjẹ́. Ẹ ti ń lóko gidi bọ̀ láti ilẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ilé ayé yín, àmọ́ ńgbà tọ́jọ́ yín ń súnmọ́ ọjọ́ alẹ́ lọ ẹ wá rò ó wípé òkò yìí kẹ padà kí wọ́n lè máa sọ̀rọ̀ yín láì dáńgbà tẹ́ ẹ bá kú tán. Kì í ṣara yín nìkan lẹ̀ ń dójú tì o, ẹ̀ tún ń dójú tà àrọ́mọdọ́mọ yín ni. Torí bọ́mọdé ọ̀bá bára ìtàn ni yóò bá àrọ́bá tẹ́ ẹ ṣe rí òun bàbá àtàn ni. Ẹ má jẹ́ ń tàn yín, ọmọ yín ọba tàn ní orí ọ̀rọ̀ yín. Ìtàn wo lẹ fẹ́ kọ́ ọmọ yín ọba lórí ọ̀rọ̀ yín? Ìbá tètè dákẹ́ tètè sòótọ́ báyìí. Ẹ gbàgbé pọ́wọ́ tẹ́ ẹ ti gbà wọn ọmọye tẹ́ ẹ gbà ọ́, àmọ́ ṣeéṣe kó jẹ́ 2.5 million naira ni wọ́n fẹ́ ní kọ̀ọ̀kan yín. Owó yìí pọ̀ lóòótọ́, àmọ́ wọ́n fi ba ọjọ́ ọ̀la àwọn ọmọ yín jẹ́ ni. Ẹ má jẹ́ ń tàn yín, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ń pa ẹ̀. Olódùmarè o, Olódùmarè ní dájọ́ àfihàn pínran yóò sì ṣèdájọ́ yín tẹ̀bí tara tìlétìlé tayàtọ̀ ọmọ. Torí gbogbo ohun tí ń dàrú gùdùgùdù nílùú Pòkíà lónìí, ẹ̀yin gan jẹ́ kan lára àwọn tí ń dàrú. Ẹ dákun, ṣé ọ̀rọ̀ lọ́balọ́ba sọ́kànrọ̀ fàyàwọ́ ni? Sọ̀rọ̀ lọ́balọ́ba kànrọ̀ fàyàwọ́ téè bá ṣe pa àti pàṣẹ ṣe dà nílẹ̀ Yorùbá kóòtù òjíire gan. Ọ̀rọ̀ lọ́balọ́ba ò kànrọ̀ ìjọba. Ẹ má jẹ́ ń tàn yín. Àwọn alálẹ̀ sì ní ẹ má rò pé kò sí alálẹ̀ mọ́ o. Alálẹ̀ ń bẹ bí ìtàtijọ́, àmọ́ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá tàpá sófin àti nǹkan lẹ Yorùbá ìṣẹ̀dáyé wa lẹ Yorùbá kóòtù òjíire, àwọn alálẹ̀ ọ̀pọ̀n mi sónítọ̀hún nínú ni. Àwọn mẹ́ta la gbọ́ pé wọ́n ń bẹ nínú fámìlì yìí. Àwọn mẹ́ta la gbọ́ pé wọ́n wà lábẹ́ Ṣípàọlá. Ẹ̀gbọ́n wọn ni Adéníran tó wá láti Pòkíà. Ìkan ń bẹ l'Érékìtì, ìkan sì lọ sí Adó-Odò. Èyí ni ọba tó jẹ Adó-Odò ní ìsìn. Bẹ́ẹ̀ bá wo ọba tó jẹ Ládó, ẹ rí i pé ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀ ni wọ́n ń pòókọ ẹ̀. Adé ó sì pẹ́ lórí, bàtà ó sì pẹ́ lẹ́sẹ̀, èròkẹ̀rẹ̀ ó jẹjẹjẹ yóò dọ̀kìnni. Ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀ tadó. Mo kí yín o, kábíyèsí, àfiyèsí láṣẹ Èdùmàrè. Lórí àpèrè àwọn baba ńlá yín tẹ́ wà, Olódùmarè ó jẹ́ kẹ́ pẹ́pẹ́pẹ́ ń bẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, ẹ dákun ẹ jẹ́ ń ṣẹnu ní dédé síbí lórí ọ̀rọ̀ ọ̀tàn yìí. Àmọ́ kò sí béèrè kí béèrè tẹnikẹ́ni lè béèrè lọ́wọ́ mi.
lórí ọ̀rọ̀ ìtàn bí adé ṣe wọ̀lú Ìpókíà bí Ìpókíà ṣe ń jẹ́ Ìpókíà lásìkò yìí bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ mi ní WhatsApp mi wọ́n dá yín lóhùn. Ẹja fèèyàn lẹ́nà ẹ jẹ́ ká wá fèsì ibi tá à ń lọ gangan nínú prógrámù mi tí ń bọ̀ lọ́nà báyìí. Gbogbo ẹ̀ lẹ́wàá gbọ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ti adájọ́, gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ màálù kọ̀ọ̀kan, àwọn tó gba rìbá tí wọ́n jẹ dòdò tẹnu wọn ò lè ṣòdodo. Kábíyèsí Yésà Ọláníyàn wọ́n sọ̀rọ̀ lórí tiyín náà. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tá a bá wá bí nínú obìnrin tàbí tá a fa bẹ̀bẹ̀ bí ẹ̀ tó lè sọ pé gbogbo ohun tí n bá ti ń sọ pátápátá tó lè sọ pé òun ọmọ bínú sí mi ni, Olódùmarè ó bínú sónítọ̀ òun tayàtọ̀ mọ́. Gbogbo ẹni tó bá sọ wípé nígbà tí mò ń wá àlàáfíà fún ìlú onílùú àti fúnlẹ̀ Yorùbá ilẹ̀ baba ńlá baba tẹ̀mí tó bí mi lọ́mọ tí mo sì ń wá àlàáfíà fún gbogbo àwọn èèyàn tó wà nínú ìlú kọ̀ọ̀kan, níwọ̀n ìgbà tó bá sì jẹ́ pé Olódùmarè ọba ló rán mi níṣẹ́ tí mò ń ṣe tèmi ṣe èèyàn. Ẹ ń bá fojú burúkú wò mẹ́ tàbí tó fàṣẹ àbí nǹkan kan ṣépè tó fi banu fún mi, fún ọmọ mi, fún àwọn ẹ̀yà mi, láṣẹ Èdùmàrè onítọ̀ọ́ sì máa gbénu léwòrán òde. Olódùmarè ọba ń gbojú lọ́wọ́ ẹ̀ yóò gbà pa yóò gbẹ̀ṣẹ̀ lọ́wọ́ onítọ̀hún ọba ń já wáyà tí ń sọ̀rọ̀ nínú onítọ̀hún yóò bá ń ba spíkà nú ẹ̀ jẹ́. Onítọ̀hún ọwà máa kọ bí àkùkọ bẹ́ẹ̀ ni ó ṣe rí àṣẹ Olódùmarè ọba ti gùn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ẹ dákun prógrámù mi ń bọ̀ báyìí. Àwa fẹ́ balẹ̀ ajá balẹ̀ lélẹ́yìí ọ̀jẹ́ àfẹ́lẹ́ yìí sọ̀tàn ráńpẹ́ ni torí bàbá ní ká máa sọ̀tàn lóòpókíà lọ. Ilẹ̀ oṣù ilẹ̀ ọmọ á sọ fún odidi ọdún kan gbáko nítorí tàn pọ̀ orúkọ sì pọ̀ lóríṣiríṣi. Àmọ́ ẹja ṣẹnu ní dédé síbí báyìí ká wá lọ síbi tá à ń lọ gan. Èmi àdìtú àrò Olódùmarè mo dé o. Èmi ẹ̀rù fáwọn ọmọ aláìgbọràn. Èmi ẹ̀rù fún àwọn tí ń jayé fàmílétè ń tutọ́. Èmi ẹ̀rù fún àwọn tó jẹ́ wípé wọ́n fìyà jẹ mẹ̀kúnnù nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire. Èmi wọ́n ń tì mí sígbó mo sì ń tira mi sójú ọ̀nà. Àwọn èèyàn sọ pé bó ni tèmi ṣe jẹ́, èmi sọ fún wọn pé mo lólódùmarè lẹ́yìn nítorí pé ń bá ti lólódùmarè lẹ́yìn ó ti lóhun gbogbo. Wọ́n ṣe mí wọ́n tà mí pa ìbá ọ̀ràn mi, wọ́n gún mi kẹ́sẹ́kẹ́sẹ́ ọ̀ràn mi. Wọ́n wá sọ pé kí ló ṣẹlẹ̀ ń bọ̀ mo ti rágbára tí mò ń lò. Mo wá sọ fún wọn págbára tí mò ń lò kì í ṣagbára tèèyàn, kì í ṣe ń tó wá látọ̀dọ̀ èèyàn, àtọ̀dọ̀ Olódùmarè Ọlọ́run ọba ló ti wá. Agbára tí ó sì ṣe é dojúkọ ni agbára tó ju agbára lọ ni. Tó gbogbo ẹ̀yin jẹ́ ń bínú tàwa o, ẹ mọ̀ jẹ́ ń tàn yín, ẹ kàn ń ṣe lásán ni. Òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún yín ọmọ ìyá àṣọkúṣọ. Gbogbo ẹ̀yin alágbára ayé, ẹ̀yin mọ́nímọ́ní, ẹ̀yin mọ̀nìyàn, ẹ dákun ẹ tètè lọ yí padà. Èmi dé o, mo dé ṣe yín lọ́rùn. Kábíyèsí Yésà Ọláníyàn ẹ jókòó dáadáa lórí àga tẹ́ wà, ẹ jókòó dáadáa, ẹ tún jókòó yín jó. Ẹni tó bá sì jẹ́ bàbá àṣàlẹ̀ yín náà kó tún lọ ọ̀tún agbára mú. Wọn ò rágbàlagbà fín, wọn ò sì réèyàn fín, àmọ́ ká mọ̀mọ́ jayé fàmílétè tutọ́ ni. Iṣẹ́ ìwádìí wa sì ń lọ síwájú, àmọ́ iṣẹ́ ìwádìí táwa ti ní lọ́wọ́ tá a bá ní ká máa ṣètò lórí ẹ̀ á ṣètò fódìdí ọdún kan tá a sì ní dánu dúró. Ọ̀rọ̀ ń bẹ ńlẹ̀ o, ọ̀rọ̀ sì ń bẹ nù mí, ń sì ń gùn mí gìrìgìrì, ń gùn mí kò sì ní hun mí láṣẹ Èdùmàrè. Ẹ ń bá sọ pé yóò hun mí, Olódùmarè ọba ń sọ nítorí yọba ń sọ dèrò lẹ́ni láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo sì ń padà bọ̀. Ẹ ń bá ní wá lọ kí n mọ́ bọ̀ náà ni wọ́n wà dé mi wọ̀n ní débá láṣẹ Èdùmàrè. Èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ẹ kó kalẹ̀, ẹ gbàpò tí yín dìde. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe advert lọ́kan ọ̀jọ̀kan, tẹ́ fẹ́ ṣèpolówó ọjà yín, wọn tí mọ̀rú ọjà tẹ́ bá ń tà. Báwa yẹ bá fi ẹnu tó Olódùmarè ní ká máa fi sọ̀rọ̀ fọ́mọ aráyé, bá fẹnu ṣe advert fún ọjà yín, ìpolówó ọjà ni wọ́n ń pè bẹ́ẹ̀ tí wọ́n sì ń pè lágbọ̀nmọ òwò. Tá a bá ṣèpolówó ọjà fún yín, ẹ má jẹ́ ń tàn yín. Ọmọ ẹja ní kọ́kọ́ tà, ọmọ ẹranko yòókù tó tà, wàràwàrà ni ajé ó sì máa bùgbà yín jẹ lọ́kan ọ̀jọ̀kan. Àbẹ́yìn tẹ́ bá fẹ́ ṣe live streaming,
ẹ̀ ń ṣe prógráàmù lóríṣiríṣi ni ẹ wá fẹ́ ká bá yín gbé sáfẹ́fẹ́ láìfù bẹ́ẹ̀ bá ṣe ń ṣe kí wọ́n mọ̀ wò ó, àbẹ́ ẹ fẹ́ ṣe fídíò coverage, ẹ fẹ́ ṣe documentary lóríṣiríṣi, ẹ fẹ́ ṣe àwọn recordings tẹ́ ẹ fẹ́ fi pamọ́ dọjọ́ iwájú dàwọn àrọ́mọdọ́mọ yín, àwa yóò bá yín ṣe àti fídíò àti ọ́díò, èyí ń fọ́nrán fídíò àti ti ọ́díò, á bá yín ṣe bó ti yẹ ká ṣe, yóò sì rí bó ti yẹ kó rí. Ẹ fẹ́ ṣe birthday shout out, ẹ fẹ́ kí ọ̀rẹ́ yín, aya yín, olólùfẹ́ yín, ẹ fẹ́ kí wọn pé wọ́n kọ ayẹyẹ ọjọ́ ìbí ní àrà ọ̀tọ̀, àwa yóò bá yín ṣe lọ́nà tó tọ́ tó ṣe gbọ̀ngbọ̀n tó. Mo kí gbogbo yín, ẹ kú bẹ́lẹ́dùn àti pé orí o.